fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu Alajo fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó lówó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́ jọ́ mi ò fà á lóṣù bá tán. Mo ń bọ̀. Pẹ̀lẹ́. Má bẹ̀rù. Àárín títí lẹ park sísá. Kò ní mí nì. Ìṣèpá àdúgbò yìí náà ni. Ọmọ dáadáa. Á lè dà fún ẹ. Àmín. Ò ní ṣàṣetì. Àmín. Gbogbo tó lè ti dáadáa á máa tó ẹ lọ́wọ́. Àmín. Páńpẹ́ ayé páńpẹ́ ọ̀tá ò ní mú ẹ. Àmín. Ẹ bọ̀ sà, mi ò mọ̀ yín rí sà, ẹ̀yin náà dẹ̀ mọ̀ mi rí. So mi ò mọ̀ nǹkan tí mo lè ṣe fún yín. Ṣé ńgbà tí mi ò tiẹ̀ rí yín rí gan. Tẹ́ fi wá ń ṣe gbogbo àdúrà yìí fún mi kò yé mi sà. Ṣòrí bí mo ṣe ń drive bọ̀ látọ̀kan báyìí, lèmi ti ń wò ẹ́ bó ṣe ń lọ báyìí. Ó mọ̀ pé ó rẹwà ni. Ọmọ tó rẹwà ní ẹ̀. Nǹkan tí mo wá nífẹ̀ẹ́ jù lára ẹ̀ ni pé ó bóra. Ó lu cream. Dúdú ẹ̀ ń dán bí kóró ṣí ni. Ṣé ọmọ àárí ọmọ lóhùn ọ̀rọ̀ mọ́? Ẹ ṣé sà. Ẹ wo bí àìmọye irú yìí mo ti ràn lọ́wọ́. Tí mo rán lọ lu òyìnbó tí mo ń fún físà. Ìwọ náà tí n bá ṣe irú ẹ̀fẹ́ kò pọ̀ jù. Sà, ṣé kò dẹ̀ ṣe pé ẹ̀ mú sí mi lórí báyìí? Ọlọ́run má jẹ́ kí n mú sírú ẹ lórí. Tí n bá mú sí ẹ lórí kí n kú. Ó mọ iye ara ẹ ní. Ewúrẹ́ ilé ò mọ iye ọdẹ ní. Mo lè jẹ́ gbé ẹ débi tó ń lọ. No, ẹ má worry sà, ọ̀dọ̀ mi ò jìnnà, iwájú bẹ́ẹ̀ ni lé mi. Níbẹ̀ yẹn. Wo bí kó jẹ́ láti bí ìbàyìí síbẹ̀ yẹn ni màá gbé ẹ débẹ̀. No, ẹ má ṣe yọnu sà, ẹ wò trackable distance ni ó nìyẹn ń bẹ̀ yẹn sà. Kó jẹ́ nítorí tiẹ̀ mo ṣe fẹ́ ṣe yọnu, máa ṣe kọjá yọnu, wọlé jẹ́ kí n gbé ẹ. Wọlé fìdá lọ́kàn bá wọlé jẹ́ gbé ẹ. Wọlé sẹ́. Okay sà. Wọlé má wọrí, má bẹ̀rù èmi àti ẹni. Wọlé. Yes sir. Thank you sir. Thank you sir. Ọ̀dọ̀ yín rèé. Ẹ kúṣẹ́ o. Báwo ni nǹkan sà? Ẹ kúṣẹ́. Báwo ni everything? Àdúpẹ́ fọ́lọ́run. Mo ń gbádùn orin yín ẹ̀bẹ̀ ṣe ń kọ. Ó ń lọ lẹ́sẹẹsẹ ní sẹ́lẹ́ńsẹ́. Èmi like music gan. Ó máa ń jẹ́ kí n forget my sorrow ni. Sorrow dẹ̀ ní sínú ayé yín. Àṣẹ. Your sorrow will disappear. Àṣẹ. Bọ̀dá Saamu ni àwọn ni leader àwọn band members. Bọ̀dá Saamu. Àjọ ń gbé bí ni. Èmi ń gbé last room by the right, òun gbé last room by the left. Orin tẹ́ ń kọ yìí tí wọ́n bá lápè jẹ́ bóyá fẹ́ ṣe pátí èèyàn lè pè é kẹ́ wá kọrin fún un. Mo wá sá iṣẹ́ tí mò ń ṣe gbogbo nìyẹn sá, kò síbi tẹ́ pè mí sí tí mi ní wà. Kẹ́ẹ̀fẹ́ sílé máa wá, kẹ́ẹ̀fẹ́ ṣòkú àgbà máa wá, kẹ́ẹ̀fẹ́ ṣe introduction máa wá, kẹ́ẹ̀fẹ́ ṣe ìgbéyàwó máa wá, kíyàwó yín
kó lóyún fún yín kẹfẹ́ bímọ máa wà. ó sì yà kó ṣe. ìta kan lọ́wọ́ ni pé orí mi lọ́mọdé òun afẹ́ yàn mí jẹ ẹlẹ́dàá mi ò sùn. Saamu Alajo. Saamu. Ẹ jẹ́ kí n máa tẹ̀lé yín káàkiri bẹ́ẹ̀ ṣe máa kọrin. Yóò bẹ́ẹ̀ ṣe ń wò mí, mo lóhùn orin gan-an. Ẹ jẹ́ kí n join troop yín. At least tí n bá ti lọ síbi iṣẹ́ tí mo máa ń lọ yẹn, ọjọ́ tí n bá ti lọ, mo kàn máa ń wà jobless nílé mi ìṣe kankan. Máa dé wọn á síbi ìgbà máa ń bá yí ṣe rí àzá àdójọ́ máa lọ sáútìn. wà á lọ sọ fún ìyá asai wà á mú wa torí a máa ń ṣe dòru wà á dẹ̀ sọ síbẹ̀ wà á ti kọ́ síbẹ̀ bí ni mo máa ìyá ẹ fúnra rẹ̀ á kọ lẹ́tà àánú adí màá asai ẹ̀ wípé tó bá dàrí òru tó bá rí bí sùn ọ̀dọ̀ mi ló máa wà tó bí ẹ olóòdì ẹ o. ṣèbí máa ń sọ pé ẹ lè gbóbìnrin. ní màá ní gbóbìnrin sóbìnrin rè sóbìnrin. ẹ wo jáde oúnjẹ tó tọ́ sí mi màmá fi fàájà oúnjẹ tó tọ́ sọ́mọ màmá fi fàájà jẹ oúnjẹ tó tọ́ sí mi màmá fi fàájà oúnjẹ tó tọ́ sọ́mọ màmá fi fàájà jẹ oúnjẹ tó tọ́ sí mi màmá fi fàájà oúnjẹ tó tọ́ sọ́mọ màmá fi fàájà jẹ oúnjẹ tó tọ́ sí mi màmá fi fàájà oúnjẹ tó tọ́ sọ́mọ màmá fi fàájà jẹ. Ebi kòkòrò lọ́wọ́ ìyànjò rí máa yànjò tá a lè lọ. ẹ kú iṣẹ́ mo ṣàkó máa ń gbàdúrà yín gbogbo gbàṣà lọ. Oye rí mọ́tò yẹn mú àtúnlẹ́yìn náà rè torí Ọlọ́run. Ọlọ́run ní kọ́nà lè wá ìdá ẹ̀ ti change extra tire. Ó dàbí pé mo mojú yín rí bí kọ̀sà mo ti rí yín bí kọ̀sà. èèyàn méjì ayé ẹjọ ṣé mo bá Yoshibi nílé. Mi ìmọ̀ tó jẹ́ Yoshibi ẹ má bínú mi ìmọ̀. ẹjọ kò sí nílé. Oh God mo dẹ̀ ti pe nọ́mbà ẹ̀ títí kí tó wá sí ibà ẹ̀ nọ́mbà ẹ̀ ò lọ. Ẹ tún ti paago ẹ̀ nítorí pé ẹ ní nọ́mbà ẹ̀. Kò ń ju bó ṣe rí nìyẹn yànrá dáadáa ní o àìmọye àwọn èèyàn tó máa ń wá síbi tó máa láwọn béèrè wọ́n ní a pé ọláwọn ò rí pé mi ò mọ bẹ́ẹ̀ yóò ṣe responsible o mi mọ téèyàn ṣe o kò yé mi o. ẹ dẹ̀ mọ̀ gbà tó lè dé rárá bóyá gbà tó máa ń wọlé. ẹ ṣàṣọ́ ni máa béèrè yín ṣá. béèrè níbi ìṣe mo pé bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ̀sí bọ̀ ní dáàni máa suspect pé bí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀. èmi mú nira mi kò sẹ́ tó fẹ́ béèrè. ok kò sí wàhálà ẹ ti ń lọ èmi náà dẹ̀ ti jáde o èmi náà ń jáde lọ ní ìmúkan ní kí n ṣe ṣe ṣáàdì àti ìwà bí lọ́tẹ̀ kan. ẹ fẹ́ máa lọ sọ́rọ̀ tá báyìí. mo ń lọ kan báyìí. ẹ jẹ́ àjọ rìn pọ̀ ẹ jẹ́ àjọ rìn papọ̀. long kólù wọlé. ẹ bóyá kájọ máa ń lọ. mo nǹkan kan ṣe yín ní kò yẹ kó pọ̀ lọ́ọ́ ti sọ fún mi kíni gbogbo nǹkan lẹ máa fẹ́ máa ti lọ. yẹn later mo fẹ́ tẹ̀lé wọn jáde mo fẹ́ débẹ̀ yẹn ẹ ṣí. àìwò lágbára. Yoshibi ṣó pé mi kì í láì bẹ̀ ṣe máa ń ṣe ń gbà mí mo ti wà bíbá ẹ látẹ̀kùn owó aṣọ mi ni mo kó wá nà. má bínú ṣe fún mi wo ibi tá a lọ níjọ má bínú ẹgbẹ́ ó wáyé kéèyàn wà nílé ó yẹ kéèyàn wà nílé kó ti àtẹ́ǹdì sí ẹ ẹlẹ́rìí ẹ̀yẹ mo sì fílẹ̀ sílé ńgbà tí mò ń jáde mo jáwọ́ pé mo fi ọ́ lẹ́sìn ilé náà àfà. báwo ni. kò dẹ̀ tí ì pẹ́ o ṣé rántí máa tó wá drop yín jọ yẹn wọ́n wá béèrè yín bọ̀ǹkan tó dùn mí jù ni pé bùdá Sàámú sọ pé àwọn ọmọ ẹni tó ń jẹ́ Yoshibi rí. bùdá Sàámú ní àwọn ọmọ Yoshibi rí. bẹ́ẹ̀ ni. ìwọ náà gbọ́ra ẹ̀ ọkùnrin wálé bíbá ẹ̀ ó béèrè Yoshibi lọ́wọ́ bùdá Sàámú ó dé ní kí bùdá Sàámú ṣe ìmọ̀ Yoshibi. dúró ẹlẹ́rìí ẹ̀yẹ bùdá Sàámú nípa àwọn ọmọ mi rí. wọ́n sọ bẹ́ẹ̀. ó dáa máa náà wá dà. wọ́n ti lọ funniest part wà ní wípé bùdá Sàámú wọnú mọ́tò máa ẹ̀ báyìí wọ́n dẹ̀ jọ lọ. mi ì gbẹ̀mọ́ bí ọ lọ. bùdá Sàámú ti tẹ lọ́kùnrin yẹn lọ. pẹ̀lú ọlọ́mọ ìmọ̀ bí ọ lọ. fire for fire. ẹwọ ìgbà mo ti ń dún látẹ̀kùn ẹwọ ẹ ṣáà gbà. bọ̀ kí ló ṣe nọ́mbà yín wọ́n láwọn pé yín kò lọ. mo rí kọ́ àwọn èmi ò gbé ni. ẹ wo lárí yẹn já wọ ní ẹ̀yin lẹ́mọ̀ ẹ máa bọ̀ ẹ wo ẹ fi yẹn lẹ̀ jàre. ọ̀rẹ́ mi èmi ni mo ní gbogbo bíbá yìí láti bíbá yìí kan bó báyìí tọ̀dọ̀ mi ó ṣàfàn. kò fáìn.
kò fàyín gbó wà ní gbogbo bí kò ní ìtì náà. ẹ mo ṣe rà ni mo ṣe máa kọ́lé síbẹ̀ ni. ẹ wá ìtẹ̀ fi mú mi lọ lóun lé káàkiri káì mú mi dé kòkó àsùnmọ̀ ní kò fàyín ni. mi ò mọ̀ yìnyẹn mọ̀ mi rí ajọ́ ríra náà ẹ̀dẹ̀ ń gbé mi wọnú gbó kiri ẹ̀ ń filẹ̀ hàn mí kí ni tèmi mo fẹ́ bá yín jogún ẹ̀ ni. èmi tí mo gbé ẹ káàkiri tèmi yé mi mo fẹ́ kémi àti ẹjọ́ wọnú ara wa ká di ọ̀rẹ́ ká dọ̀rẹ́ múlẹ̀ ìdí tí mo ṣe ń gbé ẹ kiri nìyẹn. èmi àti yín. bẹ́ẹ̀ ni. ká dọ̀rẹ́ múlẹ̀. ibi kọ́ni ọtí ń bẹ̀rẹ̀ ọ̀rẹ́ náà. ẹ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà gangan wá ìtẹ̀ fi ń gbé mi wọnú gbó káàkiri. mo ti gbọ́ mo fẹ́ kí n sọ oríṣi tí mo fi gbé ẹ wá síbí báyìí ọ̀rọ̀ kan wà tá a fẹ́ sọ ṣé orí ọmọ tí mo máa ń wá bá lé ọ̀dọ̀ yín yẹn mo fẹ́ kó bá mi bá ọmọ yẹn sọ̀rọ̀ mo fẹ́ kó bá mi bá sọ̀rọ̀ mo nífẹ̀ẹ́ ọmọ yẹn. Yoshibi. bẹ́ẹ̀ ni. ẹ ti máa ń wá dáadáa bẹ́ẹ̀ ti máa ń wá tẹ́lẹ̀ yàtọ̀ sí ẹni tí mo tún rí yín yàtọ̀ sọ àkọ́kọ́ dọ́tẹ̀ tún ti gbé wa. náà ni ìgbà tí mo ti kọ́kọ́ rí báyìí ni mo ti rámì lára ẹ pé ọmọ yìí ọmọ alálùbáríkà ni. wèrè gidi ni mí mo ìwà yìí. ọlọ́run ò ní ṣe ẹ̀ ń wèrè má pè. wèrè ni mí àfẹ́mọ̀ mi jù mí lọ ni ibẹ̀ mi lára mi but ẹ̀yin gógó wèrè lọ́mọdé yìí. ẹ ti dàgbà bí òbu yìí ò bọ̀ bàtà kéré wèrè ni. má pè mí wèrè. àtìgbà tẹ́ ẹ ti gbé mi lé mi ò níwájú mi ò lẹ́yìn mi ò lọ mú mi ò lídìí ẹ fún mi lift wèrè ni wèrè ni kò sí nǹkan tẹ́ fẹ́ mú kò sí nǹkan tẹ́ fẹ́ tẹ̀ ẹ lẹ̀ kẹ́ mi lójú ẹ̀ kẹ́ mi ní mu ẹ tún gbé mi wá sórí ilẹ̀ mo ti wọ̀ pé ó ní nǹkan kan tó fẹ́ jáde lẹ́yìn ẹ̀ torí Yoshibi lè ṣe ń gbé mi. ohun tó ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀. ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni. lórí ọ̀rọ̀ ọmọ yẹn. ṣé ẹ ti sọ fún tẹ́lẹ̀. mi ò tí ì sọ fún tẹ́lẹ̀ o. ẹ bá sọ. mi ò bá sọ. ẹ tí ì bá sọ. rárá. ẹ lọ bá sọ̀rọ̀ obìnrin ní èèyàn kan déédéé obìnrin ó máa ń do obìnrin mi gbà mí o wàá approach ẹ̀ fún ẹ kọlù. mi ì lè bá sọ gèrè báyẹn mo rí pé ẹnu ẹ ká wọn mo rí pé gbogbo inú ilé yẹn pátá lẹ́nu ẹ ká ìjọ tí mo kọ́kọ́ wá tó sọ pé ìwọ ń gbọ́ ò ń gbé right ò ń gbé left mo mọ̀ pé ó kájú ẹ̀ gangan nítorí ẹ̀ mo ṣe wá bá ẹ. wèrè yín sẹ́ẹ̀dì ni òpin abc ni wèrè yín ẹ̀sà ẹ̀ ṣàpùdàkú orí kìíní yín á ti yọ orí kìíní yín á ti yọ ẹ tún wò mí débẹ̀ wípé ẹnu mi máa ká wọn nù lé yẹn inú ilé ẹ̀ nìkan kọ́ lẹ́nu mi ti ká wọn ọba gbogbo community mẹ́wàá wà ní mí bẹ́ẹ̀ ni. ìgànnà mẹ́wàá. èrè ọmọ tó ṣẹlẹ̀ ìjọ tí mo kọ́kọ́ rí ọmọ yẹn mò ń yìn dúdú bíi kóró òṣì òṣèké ṣé kìí pẹ́ mú sí mi lórí mo ní àmú sí lórí báwo mi wàá fẹ́ kó rí mi ní èrè pé nǹkan tẹ́ni yìí ń sọ ibi tó fẹ́ bọ́rọ̀ yẹn jáde òótọ́ ni mo ṣe ń rán ẹ sí ni ẹ nǹkan tó wá fẹ́ ṣe fún mi yìí o ò ṣe lásán wàá má gbádùn mi o máa fi owó bá tiẹ̀ máa fowó tún tiẹ̀ ṣe. bí owó lẹ máa fún mi àná. bẹ́ẹ̀ni. mo fẹ́ fi kinní kan dá yín lójú ẹ lọ kọ́ síbi tó bá wọ̀n yín tẹ́ ẹ bá fẹ́ ṣe dáadáa ẹ lo shock kẹ́ ẹ fi kọ́ sára ògiri tẹ́ ẹ bá fi shock kọ́ sára ògiri ẹ sọ wípé èmi Saamu sọ wípé ẹ̀yin lẹ máa lo Yoshibi gbó ẹ̀yin lẹ máa rún gbó ẹ sọ bẹ́ẹ̀ ẹ kọ́ síbẹ̀. kí n sọ pé èmi ni máa rún Yoshibi gbó. ẹ sọ bẹ́ẹ̀ pé èmi ni máa tẹ̀ gbó. ẹ̀yin lẹ máa gbọ̀n gbó ẹ̀yin lẹ máa gbọ̀n gbó wà á dé gbádùn mi o. ẹ̀yin lẹ máa lá gbó. máa rún gbó máa tẹ̀ gbó máa họ́ bó. èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ wá kọ́ síbẹ̀ bẹ́ẹ̀ ṣẹ́ni nípa owó ẹ má fún mi lówó iṣẹ́ tí mo fẹ́ ṣe fún yín iṣẹ́ ńlá ni torí ọmọ yẹn àfi bíi Fáráò ọkàn ilé gan ni o. bí àpáta. òbí tó bá lè ṣe lé. difficulties tó fún àwọn ọmọ Ísírẹ́lì kan tó délẹ̀ lérí olórí burúkú lọ́mọ yẹn ọkàn ẹ̀ yí máa ṣẹ̀ṣẹ̀ lọ bá máa bá sọ̀rọ̀. yẹ̀ǹdélẹ̀ lérí ẹ̀ tí n bá lè délẹ̀ lérí ẹ̀. máa ṣẹ̀ṣẹ̀ lọ bá máa bá sọ̀rọ̀ dáadáa ni so ẹ má fún mi lówó kówó báyìí tí n bá ṣe tán máa gbowó gidi lọ́wọ́ yín. káàdì wa ń kọ́. ẹ má wọrí. kábọ̀ kan ò sí níbẹ̀ o Saamu Alajo. tí mo kàn dẹ̀rọ ra sọ fún máì tí mo sọ fún wípé mo fẹ́ mọ̀ lé ẹ̀ ó dẹ̀ mọ́ mi wọnú ilé ẹ̀ ló tó yìí máì máa lè fẹ́ Yoshibi gan ó máa lọ wọ ọmọ ìjú àbí kí lè lè báyọ̀ náà ẹ pẹ̀lẹ́ sà. ó jókòó mi ì lè jókòó gbogbo àwọn nǹkan tó wà ní kí ló wà jẹ́ kí n jókòó mo rí bí bàbá máa jókòó káàkiri mo ń wò wọn lọ́wọ́. Saamu pẹ̀lú gbogbo nǹkan tó rí pátápátá yìí ṣé o máa lè fi bá mi bá Yoshibi sọ̀rọ̀ kọ́mọ ètò ẹ̀gbọ́n tèmi.
eléyìí ti pọ̀ jù eléyìí ti pọ̀ jù ilé yìí tí mo ní mo fẹ́ mọ̀ géètì ilé yìí ni mo fẹ́ mọ̀ pé kí n kàn mọ̀ géètì ilé yìí lọ́ọ̀kan báyìí torí ẹni tí n bá sọ̀rọ̀ tó bá ní pé ṣé mo mọ ìdílé màálù ni mo mọ̀ yìí ẹ wá mú mi wọ inner sitting room agòkè láti sálẹ̀ no ẹ ti lọ tán gbogbo tí mo rí ni màá fi ròyìn fún ó ti tán. torí mo nífẹ̀ẹ́ ọmọ yìí mo nífẹ̀ẹ́ dà gbogbo ara mi báyìí gbogbo ẹ̀jẹ̀ ara mi báyìí ní Yoshibi ni. àwọn ti dà kò sí wàhálà ẹ fọkàn balẹ̀ kò sí wàhálà màá ṣiṣẹ́ ìtàn fún yín. yes sir. bọ̀ wọ́n á wò kankan kò sí píkṣọ̀ ìyàwó àti ọmọ yín bí rárá kí ló dé. yá mẹ́nu kú ń bẹ̀. ẹ̀sà ìyàwó àtọmọ ni mo sọ. yá mẹ́nu kú ń bẹ̀. ẹ̀mí ṣé wọ́n kú ní àbọ̀ nù ẹ má bínú ẹ̀jọ̀. Saamu yá mẹ́nu kúrò ń bẹ̀. wọ́n travel out. Saamu a ní kò jẹ́ ká mẹ́nu kú ń bẹ̀. sórúkọ ìyàwó àtọmọ yín ni mẹ́nu kú ọgbẹ́ ni mi ò understand ní báwo lè máa tó bàtẹ́ ní pé ká mẹ́nu kú lórí ọ̀rọ̀ ìyàwó àtọmọ yín àbí kí lè fẹ́ fẹ́ Yoshibi fún mọ́ ọdẹ fẹ́ ṣe second wife ni. má jẹ́ kí n máa rántí nǹkan tí kò yẹ kí n rántí. ẹ máa fẹ́ kí. má jẹ́ kí n máa rántí nǹkan tó ti lọ. ẹ máa ti fẹ́ kí. má jẹ́ kí n máa rántí nǹkan tó ti bàjẹ́ náà ayé mi sẹ́yìn. ẹ má bùgbà mù ẹ má bẹ̀rẹ̀ káì mi ì béèrè mọ́ mi ì béèrè mọ́. ṣé jẹ́ rántí Saamu wá jókòó kí n ṣe àlejò. kò sí wàhálà ẹ fún mi ní nǹkan tútù ẹ fún mi ní nǹkan tútù. ilé nílé ẹ kó fẹ́ jẹun kó fẹ́ jẹ anything ilé nílé tiẹ̀. kò sí wàhálà sáà. sáà bá ti ṣe nǹkan tó dùn mí náà ló fún mi. o mọ tó ń ṣe fún mi rí. mi mọ. o mọ orí tó fẹ́ ṣe fún mi rí. lórí ọ̀rọ̀ Yoshibi ẹ má wọrí. ẹ pẹ̀lẹ́. mo ń bọ̀. ẹ ṣe. ìyàwó àtọmọ mẹ́nu kú lórí ẹ̀ sọ́kú ní àbọ̀ náà mẹ́nu kú lórí ẹ̀ sọ́wọ́ aláàyè ní àbọ̀ wà lókè òkun mẹ́nu kú lórí ẹ̀. gbójú ẹ sókè. wọ́n ní kó gbójú ẹ sókè. ṣó gbọ́ ni. ìwọ kí ló dé tó parọ́ pé ọ̀gá ò sílé. Your Excellency ẹ ṣe rí nígbà tí mo máa gbaṣẹ́ lọ́wọ́ ọ̀gá mo tọwọ́ bọ̀ wí àdéhùn ni mo sáyìn wípé gbogbo tó máa ṣe ọ̀gá kódà ikú tó bá fẹ́ pa ọ̀gá ẹbí ni kó wá pa. nǹkan tó bá máa ṣe ọ̀gá ìwọ ni kó ṣe. Alágo ṣó ti gbọ́ ọ̀gá tó sọ ṣá. bàbá ẹ máa wọ rí oúnjẹ ni wo àwọn ìwádìí láti wá pa ọ̀gá ẹ̀gbọ́n àbùkẹ́ wa já ní wọ́n lè but nítorí tí wọ́n wá fi ẹnu ara ẹ̀ sọ yìí pé ìwọ fẹ́ gbà pọ̀ ọ̀gá ẹ̀ kú ó dẹ̀ ti sá ẹ̀ wọ́n torí kó wá sọ yẹn wípé ni wọ́n ti kọ́ ọmọ ọ̀gbẹ́ láti gbà pọ̀ ọ̀gá ẹ̀ kú kéèmì aláàgó tó kúrò nílé yìí máa rí wípé mo mú apá òsì ẹ̀yẹ dání máa gé dání máa dẹ̀ mú lọ. ẹ bá mi bẹ̀rẹ̀ wọ́n kọ́ máa ṣe bẹ́ẹ̀ lójó ẹ wò ṣe rí ọ̀rọ̀ tí mo sọ lẹ́tọ̀ yẹn pépà ẹni ni lọ́kọ̀ yìí wípé mo ti fàyà ẹjọ sá ṣe ọ̀gá mi wọ́n wà mí tí wọ́n wà yìí ẹ̀fọ̀ gàṣẹ tó bá wọ̀nyí ẹjọ sá. sójà wọlé ìwọ wojú mi kí ló dé tó ń bá bọ̀dá Saamu tí wà olóńgbò ìdúró sí mi olóńgbò Saamu tí wọ́n bá dúró sí mi. ọ̀gá pẹ̀lú mi ọ̀gá pẹ̀lú mi. ìwọ ọmọ tó fẹ́ ọ ọmọ ẹgbẹ́ yìí wà Saamu tí wà àti Yoshibi wọn ní ìkọ̀kọ̀ àwùjọ ìwọ ọmọ ẹgbẹ́ ọ̀gá àwọn ẹgbẹ́. fẹ́ sọ mọ́ mi lórí. Wọ́n kìlọ̀ fún mi pé kí n jáwọ́ lórí ọ̀rọ̀ Yoshibi. Ṣé mi ò mọ̀ pé bọ̀dà Saamu àti Yoshibi jọ ń fẹ́ ara wọn? Ṣọlẹ̀ ẹ ṣá. Aládé máa ń gùn bá mi o. Ó wà lọ jẹ́ pé àwọn kan náà ń lépa ẹ̀mí mi. Tó wá fi ti Saamu ìwọlé
agbára ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run á gbé yín ga lórí ìránṣẹ́ yín ẹ gba ọpẹ́ wa àwa bẹ̀ yín lórí ìránṣẹ́ yín gbogbo ogun kógun èyí tó ń bá wọn jagun ayérayé ẹ ṣẹ́ ogun náà gbogbo ogun nínú ayé wọn Olúwa ẹ ṣẹ́gun rẹ̀ a fẹ́ kẹ́ fún wọn ní ìsinmi ẹ fún wọn ní ìsinmi ẹ fún wọn lálàáfíà Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù hallelujah. Pastor kí lẹ rí gbogbo nǹkan tẹ́ bá rí pátá ìsọ fún mi. mi ò rí nǹkan kan. ẹ rí nǹkan kan kẹ. mi ò rí nǹkan kan. àbí kí lẹ̀yin ṣe. ṣe kankan. ẹ ṣe kankan. ó dẹ̀ dá yín lójú wípé kò sí bí ìwà ẹ̀gbin ìwà ìdọ̀tí kankan lọ́wọ́ yín. ẹ̀gbin ìdọ̀tí kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. láti yẹn. ẹ pẹ̀lẹ́ o. arákùnrin ṣé kò sí ṣé kò sí báwo ṣe bẹ́yìn lẹ gbéṣẹ́ fún mi ó ti tó mo fẹ́ jíṣẹ́ tó aló ti tó kí n má sàn kan tẹ́ fẹ́. mo ní kò ṣe sùúrù. Saamu ẹ̀rọ ra mo kí n yan. Yes sir. Yes sir, mo rí i pé ohun yín ti ń lọ sókè ẹ jẹ́ kí mi máa lọ tó bá wá ní nǹkan mi tẹ́ tú rí ẹ wá rí mi lórí òkè. ẹ wá rí mi lórí òkè. kí ẹ náà sọ fún yín. ẹ má bínú pé mi ò sí yín o. Kò sí problem sir. ẹ ṣé gan o. ẹ jọ kí ló fà wíwọ náà bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo ti fẹ́ máa bínú lọ ṣé bẹ́ẹ̀ lẹ gbéṣẹ́ fún mi kí ló fà wíwọ. òde farabalẹ̀. bíi ti báwo. farabalẹ̀ náà má bínú Saamu àlá tí mo lá ló fà á àlá tí mo lá yẹn mo lá àwọn boys kan wọ́n wọlé wá bá mi wọ́n ṣe wọlé wá bá mi wọ́n bá bẹ̀rẹ̀ sí ni wọ́n nù mí pé ṣé mi mọ̀ pé Saamu àti Yoshibi pé wọn méjèèjì wọ́n jọ wà papọ̀ ni pé mi wá fẹ́ gba Yoshibi lọ́wọ́ Saamu wọ́n wá wọ́n nù wọ́n ṣà wọ́n nù mí mo yẹ máa tají sáyé báyìí àgùn bò mí ni. nǹkan tí mo rí nìyẹn tó fi ṣe bóyá ṣe sí ẹ. kí ni èjì. kí ló bá yẹn wọ. no how old are you how old are you. kí ló ń ṣẹlẹ̀ ẹ dẹ̀ ṣe bí ọmọ 20 years below age yín kí ló dé tẹ̀ ṣe báyìí ṣé wọn sọ fún yín rí abẹ́ ẹ̀gbọ́n rí pé àlá stupid pé àlá gọ̀ kí ni tí mo gbélé tẹ̀sí kí ló kọ́ mi pẹ̀lú Yoshibi èmi àti Yoshibi tenant ni wàdà ó gbé right mo gbé left kí wàá ní mo gbélé tẹ̀ sọ yìí èmi ò mọ̀ kí n torí ẹ̀rẹ̀ ṣe ń halẹ̀ mọ́ mi èmi tẹ́ ọ̀rọ̀ mi ń ṣe sí Yoshibi mo dẹ̀ fẹ́ débí láti sọ fún yín gbogbo bí nǹkan ṣe rí ẹ̀dẹ̀ wà bá mi sọ lẹ́ jẹ́ kí n máa lọ jà ẹ jẹ́ kí n máa lọ jọ. má ṣe bẹ́ẹ̀ Saamu má ṣe bẹ́ẹ̀. kí ló ṣẹlẹ̀ gan-an èwo ni wíwọ̀ ẹ̀dẹ̀ ń wọ́ mi lójú bá sọ̀sọ̀ bẹ́ẹ̀ kó dáná ìyẹn máa kọ́ wọ́n máa kóòtù báíbù fún mi. má bínú bálá yẹn ṣe gọ̀ mi mọ̀ kéde mo gọ̀ bẹ́ẹ̀ mo ponú mi mọ̀. mi ní interest inú ẹ mo hate ẹ mi mọ tẹ́lẹ̀ lára ẹ̀ tẹ́ fi láìkẹ́ mi hate ẹ gan. àmì ò mọ̀ kéde mo gọ̀ bálá yẹn ṣe gọ̀ ibi mo rìn dé mi mọ̀ pé tèmi ló ń ṣe mi mọ̀ pé kú ló kú lọ ó ṣe gan pẹ̀lú pẹ̀lú kí ló fẹ́ mi ò fẹ́ wá jókòó náà. mi ò jókòó tẹ́ bá fẹ́ fún mi ní kẹ́ ẹ lọ mú wa Saamu jókòó ẹ lọ mú nǹkan tẹ́ bá fẹ́ mú wa ẹ fi mí lẹ̀. mi ní wá ẹ tì. àmì o èmi ò lè bínú sí yín mọ́ nígbà tẹ́ ti lẹ́ẹ̀gọ̀ ẹ̀yin fúnra yín lẹ́ẹ̀gọ̀ bá là ṣe gọ̀ kí ni mo ṣe máa bínú. máa sọ pé mi àti Yoshibi ní aroma kankan kí ló fẹ́ mímì àti Yoshibi lároma. ta ló wà bẹ́ẹ̀. ó dà ó pé tó wà bẹ́ẹ̀ kàn ń ṣe. ṣé ẹ rí mi pé mo dúró ni. má bínú mi ò rí ẹ mo ṣẹ̀ṣẹ̀ rí àásì mi má bínú tọ̀tún Ọlọ́run fún mi ní táìmù jẹ máa ṣàjáde ẹ̀ sìn. lọ́bọ̀. mo yẹ rí ẹ sọ́mù kò yẹ kí n máa sá lọ ni. bọ́dá Sàmbà lẹ́yìn ṣe báyìí jàre à ẹni pé èèyàn burúkú nìyí ni ẹnì èèyàn burúkú nìyí nà ẹ dúró náà. báwo lọkùnrin ṣe máa wá mi wálé géńdé ọkùnrin tó tó bẹ́ẹ̀ yẹn kò ń ṣe nǹkan kò ń ṣe méjì wọ́n dẹ̀ wá mi wálé ẹ̀ tí ẹ̀ sàn kankan ẹ̀ dẹ̀ bínú. mi ò understand nǹkan tí ò ń sọ ọkùnrin wá ẹ wálé
ó wá béèrè ẹ̀ ọkùnrin jẹ́ ẹ̀bọ́ lẹ́nu mọ́tò ó tún wá lẹ́ẹ̀kejì mi ò bínú bí báwo ó yẹ kí n bínú. Now ó yẹ kẹ́ bínú because ó ní bẹ́ẹ̀ ṣe máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn kan tó ń múnú mi dùn àwọn kan tó ń múnú èèyàn dùn tó máa yẹ̀yàn kún ẹ lè fẹ́ bàjẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ti bínú ẹ máa ti kí ẹ máa ti fara ya ẹ máa ti bí mi pé ta nìyẹn ẹ máa ti bẹ̀ lọ́nù pé kí ló dé tọkùnrin ṣe máa wá mi wálé ẹ máa ní kí ló dé tí mo ṣe máa gbọ́kùnrin wálé odidi lẹ́tẹ̀yìn tí ń ṣe chief tenant bọ́ ẹ ti ẹ̀sán kọ́kọ́ in this case hold now bọ́dà Saamu báwo lẹ ṣe ní sọ̀rọ̀. I know this is movie. You want to tell me a story, right? Bọ́lá Saamu má rẹ̀ ìjà ẹ̀. Mami, ṣé o wo movie kan ni? Tẹ́tù ẹ̀ wá jẹ́ ìjà ìfẹ́. Bọ́lá Saamu ẹni kọ́lẹ̀ ẹ̀rín yẹn ń ké ni o. Bàbá ẹ ló ń ké. Bàbá ńlá kú bàbá ẹ ló ń ké àbúrí ẹ bùrù ni. Mo ní kó tó sọ ìyẹn mi. Ọlọ́kùnrin wọ̀ ẹ̀wọ́n ló yẹ kí n bínú mi ìwà bínú. Why tí mo ṣe máa bínú? Kí ló fà tí màá ṣe bínú? So just tell me why tí màá fi bínú torí ọkùnrin gbé ẹ wá ni. Ṣó mo wí pé tí mi ò bá gbà látijọ́ yìí lẹ́nìí ó ní mo gbà pé there is wisdom in keeping quiet. Pé kéèyàn máa dákẹ́ láwọn nǹkan kọ́kọ́ má sọ̀rọ̀ lákàyè má wà bẹ́ẹ̀ Yorùbá ti sọ́tọ̀ wọ́n ní ẹni tó dákẹ́ àmọ́ tẹni tó ń ṣe ò ní lè mú lẹ́sẹ̀ ò ní lè mú ní nǹkan kan. Are you telling me pé gbogbo time tí mo máa ń jà tí mo máa ń bínú tí mo máa ń pariwo táwọn ọkùnrin bá wẹ̀ wá yẹn inú ẹ̀ máa ń dùn ó máa ń wú ẹ lórí ó máa ń lọ́ọ̀fù ẹ̀ bẹ́ẹ̀ ó kàn mọ̀ mú mi ṣeré ni tí bá ti ṣe bẹ́ẹ̀ egun ẹ máa ń kàn sí àṣẹ problem tẹ́ yín obìnrin kan nírè táwọn ọkùnrin bá ti ń kú lórí yín tí wọ́n bá ti ń fọ́ lórí yín tí wọ́n ń gbónára tí wọ́n pariwo ìgbà yẹn legun yín máa ń kàn sí àbí ìgbà yẹn lakọ yín máa ń pọ̀ sí mo notice bẹ́ẹ̀ náà pé ìgbà tí mi ò ti dẹ̀ láàmú mọ́ ìgbà tí mo ti decide láti má fọ̀ fún ẹ mọ́ mo notice náà pé òun lọ ọjà ló ra powder ìgbà tí eyebrow tó máa ń lò báyìí síbí ìgbà tó ti tán ó ra mí àwọn orúgbèrè tó lọ ṣe fún mi nígbà kan tó lọ ṣe bíi punk báyìí tí mo ní I love this punk abẹ́kọ̀ ó gẹ̀ mọ́ so gbogbo time tó máa ń ṣe yẹn gbogbo packaging tó máa ń ṣe ń gbà yẹn òun ṣe kórè mi lè máa wú sí kí n lè máa bínú sí àbí ṣé o fẹ́ gbọ́ kí Obama kó wá drop ẹ síwájú ilé kí president Nàìjíríà kó wá drop ẹ sínú ilé Ọlọ́run gbèmí ni màá bá wọn fọ mọ́tò tó bá lọ wá 3-star hotel màá mú wọn lọ sí 5-star kí Portable kó wá bí kó náà fẹ́ bẹ́ẹ̀ lájọṣepọ̀ èmi fúnra mi ni màá fẹ́ ẹsẹ̀ báyìí tí màá ní kó wọlé sí ẹ lára Yoshibi. Bọ́lá Saamu ẹ stop ẹjọ́ ó yẹ kẹ́ máa bínú nìyà ó yẹ kí inú máa bí kẹ́ máa kí fún mi nìyà àbẹ̀ ṣe máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tó yẹ kẹ́ máa ṣe nìyẹn ẹ wọ́n sọ pé tí ọkọ̀ bá wa ẹ máa ṣètò mi sílẹ̀ kó já náà so ẹ ti ẹ̀ ń tọ́ mi tẹ́lẹ̀ ẹ̀ ń tọ́ mi láti jọjọ́ ìní àṣé kò tiẹ̀ sáfẹ́kṣọ̀n kankan tẹ́lẹ̀ ẹ̀ kàn parọ́ fún mi ni àgbà yóò ṣe yìí. àgbà yẹn mú wò máa fẹ́ kó ṣe ẹ léṣe ara ẹ balẹ̀ jẹ́ kí n sọ ìtọ́jú òtọ́rọ̀ fún ẹ báyìí sórí gbogbo tó ń jẹ́ kéèyàn jí fún èèyàn látara mi sí ẹ gbogbo tó ń jẹ́ kéèyàn fọ́ fún èèyàn látara mi sí ẹ tó náà ló ti ń ké mo lè fẹ́ kó fẹ́ kún ṣe rẹ̀ léṣe Yoshibi ó ti kú. ẹ wo ra Saamu má lè ṣe báyìí ẹ wò tó bá tẹ máa kú kó pé ní kò ní tírẹ̀sì mọ́ èyí kò ní ṣe máa fi ra mi bẹ̀yìn ni ó ti ẹ̀já arúgbó sí mo máa fẹ́ ẹnìbọ̀dì tó bá sì gbẹ̀rù wọlé ni máa fẹ́ ẹ̀dẹ̀ wá fi hàn padà sọ pé kíní kan. tẹ́mu ẹ̀ sàbúrúkú yẹn ní ọ̀sán kó kú ẹ̀ àgbà yóò ṣí. rántí tilẹ̀kùn. mo ti bọ́ lọ́wọ́ wọn ìdè mi já pa àṣẹ ní òde ló fi mí sí aṣọ ọkùnrin tó bá lọ para ẹ̀ dànù torí obìnrin aṣọ lórí burúkú ni àṣà àwọn ọkùnrin náà tó bá ń fọbìnrin mi náà ṣákọ́ obìnrin tó bá lọ ti torí ẹ̀ tó bá lọ para ẹ̀ dànù àṣà yìí ẹ̀ ti bàjẹ́ àṣẹ at times èèyàn máa ignore ó máa ignore wọ́n fọwọ́ lé rọ́bà yìí kó lè rí ibi tí ìdí ọ̀rọ̀ wà yé
wèrè ilé tó lọ ìsìn máa sunkún para ẹ̀ ní kó bá dẹ̀ lọ túyàn síta jẹ́ ń wọnú yàrá ẹ̀ olódo òpònú burúkú ẹni tó nífẹ̀ẹ́ genuinely organic love ò fara ẹ̀ lẹ̀ fún kó tó di wípé organic ti di live wèrè máa jẹ́ kó o mọ báwọn ọkùnrin tó wà níta máa jẹ́ kó o mọ irúfẹ́ tó lókàlùkù. Saamu Alajo. Saamu. téèyàn bá gbéṣẹ́ fún mi máa ní kó lọ sùn kó má bọ̀ dàdà bá aṣẹ́ yẹn mọ́ nítorí máa ṣiṣẹ́ yẹn dójú àmì Yoshibi ló ti jókòó yìí ìgbín yín ti tẹnu mọ́gì ó ti kù olójókòó yẹn bó kàn má díẹ̀ débí ni wọ́n fẹ́ fẹ́ o ò dẹ̀ lẹ́ni tó fẹ́ bí mo ti wà ṣe pé mo ní interest inú ẹ̀ àjọ ń gbélé ní ẹ̀yin gan lẹ jẹ́ kí n mọ orúkọ ẹ̀ kejì ní ìmọ̀ tó rẹ̀ gba aláṣẹ ìjọmọ́ra ó rè ìyàwó yín rè ẹ jọ torí ọlọ́ ẹ má wà disappoint mi o òun tẹ́ sọ fún mi ẹ má gbẹ̀mí ẹ̀gbọ́n náà ẹ má gbẹ̀mí ẹ̀gbọ́n náà èmi gbàgbé gbọ́ ẹlẹ́ẹ̀sìngù ẹni pé kò sí obìnrin kankan lọ́dọ̀ yín mọ́ èmi náà dẹ̀ gbàgbọ́ nípa ẹ̀sìngù èyí ò ní rí yín báyìí kó má mọ̀ pé ẹ̀sìngù èmi náà dẹ̀ ti gbà bẹ́ẹ̀ tẹ́ bá kọ́kọ́ yín lẹ́ẹ̀kan tẹ́ bá kórè àgbà 100,000 tó bá dẹ̀ lẹ́ẹ̀kejì tẹ́ kórè àgbà 100K ṣe yàtọ̀ wá dá yẹn ń ta fún mi lábẹ́ tàbí ẹ̀ ṣe tí wọ́n fi ń fà ó. mo ti wọ́n sọ yẹn tó ń béèrè lọ́wọ́ mi ó kéré náà nǹkan tẹ́lẹ̀ fẹ́ ṣe fún wọn. èmi ni ó mọ bọ́mọ ìṣe tó lọ́wọ́ mi ni dálé mi owó tẹ́lẹ̀ fẹ́ fún ẹjú kan tí wọ́n ń béèrè lọ́wọ́ mi yẹn lọ. ẹ wo ẹjẹ fẹyìn méjèèjì lẹkẹlẹ láyé kiss èmi lọ síbi kan mo lọ síbi kan sí ẹ kiss ra yín kẹ jára yín jẹ gógó. o ti fẹ́ máa lọ. ó láì kiss o. ìjọba àtàjọ wò fíìmù àwọn méjì kan kiss àwọn ọ̀nù kìnìún ló bá rẹ́rìn kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́. ẹni ẹ èmi náà dé láì kiss ẹ. ẹ̀yin náà lákẹ́ ó bàjẹ́ ẹ̀bẹ̀ láti bí ahọ́n kí n yọ́ dé. ẹ bù sí kẹ́ jẹ́ kí n sìn ẹ́. ìyàwó ẹ̀yin ò ní mẹ́ni. bébí yẹ́yẹ́yẹ́ ìyàwó ṣe. Yoshibi ṣé ò bínú? Yoshibi sá èwo ilé tó wà lọ́wọ́ ẹ̀? igbá ni. Ìgbà? bẹ́ẹ̀ ni. Kí ló ń fi gbà ṣe? ẹ wò sá tẹ bá mọ nǹkan tí ojú mi ti rí lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin dé tẹ bá mọ iye àwọn ọkùnrin tí wọ́n ti ń sọ pé àwọn fẹ́ fẹ́ mi tí mi ò mọ̀ bóyá intentions wọn bóyá ó wà genuine bóyá òótọ́ náà sọ bóyá rọ́ ni ẹ mọ nǹkan tí ọkùnrin ti fi ojú mi rí ni ẹ wọ́n nítorí ẹ̀ ni mo ṣe gbé igbá ẹ̀ wá ipe kémi àti yín sì tẹ́ ti indicate pé ẹ like mi ẹ fẹ́ fẹ́ mi kémi àti yín kájọ múlẹ̀ so that màá mọ how genuine lẹ ṣe love mi sí. Lọ́nà ó ṣì èrè ni orí ẹ̀ dàrú òun síwìn ni ìgbà ẹ ló máa fi indicate bóyá èmi fẹ́ fẹ́ àbí mi fẹ́ ìbọn tí wọ́n ṣerú yẹn ìwọ ń gbé gbá wa ká fi múlẹ̀ dúró kí ló fi mí pè gan-an kí ni nǹkan tó fi mí pè ó jọ mí lójú òyọ síbí ó jọ mí lójú wọn níwọ tí mo kàn ní kí n kàn fọ́ lẹ́nu kí n kàn bá ṣe rí ọwọ́ lásán ló wá gbé gbá wèrè pé mi àti ẹ fẹ́ múlẹ̀ ìbọn náà ti múlẹ̀ wèrè ilé ìwé lájọ fẹ́ mu kí n wò bóyá ṣúgà wà nínú àbí kò sí kí n kàn wọn ẹ̀jẹ̀ lásán nínú gàrí ẹ̀ wá sọ pé kémi àti ẹ máa gbé gbá àwọn ọkùnrin tí ń ṣe kankan fún ẹ. èmi sọ yóò lè pa fún mi sọ yóò gbọ́ mi ni mo dé béèrè lọ́wọ́ yín lọ́jọ́ yẹn o. sáà ṣé kò dẹ̀ ṣe pé ẹ̀ mú sí mi lórí báyìí. Ọlọ́run má jẹ́ kí n mú sírú ẹ lórí tí n bá mú sí ẹ lórí kí n kú. sọ yóò lè pa fún mi sọ yóò kò fẹ́ láì mi ni èmi lè fẹ́ láṣẹrẹ èmi lè fẹ́ mú ṣeré kò dá báyìí kò tẹ̀ ṣe yóò dà. ṣé ohun tútù ni kí n fi bẹ́ẹ̀ sọ àbí èyí ò ní tán obìnrin kó tó gba nǹkan wọ̀ ẹ̀. yes with it ṣẹ́gun àbí. Daddy, fighter. How are you? Fighter. How are you? Ah, you are welcome. Welcome, babe. Ẹ jọ̀ọ́, ta làwọn ẹ pẹ̀lẹ́ kú jókòó. Oní tíátà ni
wọ́n fẹ́ ṣe performance fáwọn association wa ìgbà tó fẹ́ lò ń bẹ̀ òun ló wá fi hàn mí pé ṣé ìgbà yìí dáa o àbí kò dáa ó tó wá fi hàn mí nìyẹn. kí ni àyè lẹ́nu. èmi ò ní tíátà èmi ni mo gbé bá fi hàn yín èmi ni mo kó bọ́ọ̀sì wá mo rògbò lẹ́yìn tẹ́ promise mi tẹ́ni pé máa fẹ́ mi tẹ́ sọ fún mi tẹ́ni pé love mi tí mo dẹ̀ bẹ̀ lọ́wọ́ yín tí mo níyàwó yín kọ ẹníyàwó yín ti kú ẹníyàwó yín ti rìn sọnù ẹni kò sọ ọmọ kò sí fámìlì kò sí kankan ìgbé kí fọkọ ara mi balẹ̀ sọ ètò mi ni tí mo bá ṣe ọ̀pọ̀lọpọ̀ bọ̀dá Sàámú tó ní kí n dàbí ọgbọ́n tó ní pé kí n gbégbé ẹ̀wọ̀n ẹ̀wọ̀ kò sí kankan nù ẹ̀. ṣó o gbádùn lórí ìdúró mi ò dẹ̀ yí repeat gbogbo orí burúkú ọ̀rọ̀ kẹjọ parọ́ fúnra yín yẹn pé ìyàwó ẹ̀ kú ojú rẹ̀ ti ṣọ̀nà fún ẹ̀kọ́ orí mi lórí ìdúró ìwọ ní èèyàn tó rí báyìí wọ́n bẹ́ẹ̀ rí tó kọ́run jọ tó ní gọlọ̀tọ̀ báyìí ó sọ fún ẹ pé òun ò tí ì níyàwó lé ìwọ náà ọpọlọ ẹ wá ti kú and you believe him ìwọ wọ inú ilé ìdàdà ó mú ẹwọ bí ọkùnrin yẹn dẹ̀ sọ fún ẹ pé òun ò tí ì níyàwó ó dẹ̀ gbàgbọ́ ṣé ilé tí wọ́n wọ iṣẹ́ ẹni tí ọ̀pọ̀ ẹ̀ bá balẹ̀ kan ṣó lè nírú lé you are so foolish. wẹ́ẹ́ má bínú. àbọ̀ wa bá ní tiẹ̀ o olórí burúkú ni wọ́n ọmọkùnrin yìí o ṣé ìgbà tí wọ́n bí ẹ ṣe ajá àbí kí ló gbé kiri ẹ̀ lọ gangan náà kí ló ṣẹlẹ̀ o ò tí ì fọwọ́ kàn kò dẹ̀ ní dá fún ẹ. ẹ má bínú mà èmi náà ní intention àti wá dalé yín rù mi láìkí máa dalé onílé rù nítorí ẹ ni mo ṣe wà láyé ara mi tí mo rà síngù jẹ́jẹ́ torí mi fẹ́ dalé rù ẹ̀rù irú yóò kí n rọkọ ìwọ máa rọkọ bó ṣe rí yìí ṣé ẹ máa ti fi àárọ̀ ọjọ́ ilé ẹ ti fi tàfàlà ẹ ti fi ṣeré ẹ máa wá ilé tẹ́fẹ́ dàrú káàkiri ṣebí wọ́n ti ẹ bọ̀dọ̀ ní tíátà tó wá ṣe tíátà káàdì mi ò wọlé kí wọ́n fún ẹ ní surprise ẹ máa kó rí burúkú yín ẹ kó wọnú yàrá mi lọ my own matrimonial bed ẹ lọ parí tíátà yìí síbẹ̀ ọkọ ẹ ò ní balẹ̀ o. ṣeré yìí ẹ sì máa hàn aṣọ gbọ́ ẹ sì máa hàn ẹ rí ẹwẹ má bínú mà mi wá dalé irú mi wá dalé irú ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n tá wá dá ẹwẹ má bínú mà ẹ rí ẹ sì máa hàn ẹ má hàn ẹ má bínú mi lè dalé irú mà. tí ara léèyàn tó bá ṣe nǹkan ìdọ̀tí ó ṣe náà sọ ó ṣe lára ẹ̀ imú níkà o torí tó bá jẹ́ pé imú ọ̀bá níkà kó jẹ́ kémi gbọ́ ohun ìlú onídọ̀tí tó jẹ́ látilẹ̀ mi ò ní fẹ́ it's just unfortunate pé ẹni tí mo bí ẹ fún lélẹ̀ àmọ́ wá gbọ́ o sórí nǹkan tó ń wá nídìí akọ̀ṣù wá tó kàn nídìí ewúrẹ́ sórí bóyá wà yìí is a dead man ó ti kú ìwọ ṣèbí gba fẹ́ẹ̀kì lọ́yìn gbé wá báyìí má wọrí very soon igbá original ibi tó máa wà náà rè tó máa gbélé ẹ lórí àdúrà tí mò ń gbà ní pé kí n rìn sí kòǹgẹ́ mọ́ ẹ̀rìn lónìí náà ni o torí tó bá ń pọwọ́ kí n lè ná bó táwọn oníbàárà kí n lọ fún lówó tó bá dànù lára oníranù onírìnkùnrin akọ ajábìrin òṣì lẹ́sẹ̀ please gbogbo sí. Daddy, now what's happening? Mistaken. Daddy, what's happening? I don't like this. I don't like this. Mistaken. Mi ni ṣe bẹ́ẹ̀ mọ́. Mo promise mi ni ṣe bẹ́ẹ̀ mọ́. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi tán kó fún wọn lówó. Oṣù bá parí mo fẹ́ gbowó.